Ìyálọ́jà general fún gbogbo tí ń jẹ́ kò sí Sherry market pátápátá. Ìyálọ́jà fún gbogbo tí ń jọjà my 12 pátápátá tún làlàkẹ́. Yèyé mẹ̀sàn of alápẹ̀rẹ̀ ni mò ń wí o. Àlàkẹ́ tún ní yèyé òkè ọ̀fẹ́ Rukuland. Owó màmá dín ọlá fúnra ẹ̀ Mọ̀mísí Afsat tó dúró tán. Alájà mi mo kí ọ. Okú àṣeyẹ tọdún yìí. Ojú rẹ̀ ó mọ ọrọ́dún láṣẹ Èdùmàrè. Àlàkẹ́ o, ọdọọdún ní sápárúwẹ̀ o, ọdọọdún lẹ̀rù wá wà. Ó mọ ọbẹ̀ nítorí pé ọbẹ̀ ní ibẹ̀ṣu àtẹlẹsẹ̀ àti bẹ̀nà. Ẹni bá wá ní ọmọ ọbẹ̀ onítàn lọ ní débá láṣẹ Èdùmàrè. Mọ̀mísí àmì iná o, ẹni bá gbẹ́ kòtò aburú nítorí tiẹ̀ olúwa rẹ̀ ni ó jìn sí. Ẹni bá ní ọmọdé lọ ní débá. Ìyálọ́jà general of Ìkòsí Sherry market. Mo kí ẹ, okú iṣẹ́ takuntakun, okú fọmọnìyàn ṣe, Elédùmarè ò ní padà lẹ́yìn rẹ̀. Àwọn alálẹ̀lẹ̀ yóò máa jẹ́ ojú aṣọ ni ò ní ṣiṣẹ́ Àlàkẹ́ ò ní tọ́jú lẹ̀ mọ́lẹ̀. Yèyé mẹ̀sàn fọ́lẹ́pẹ̀rẹ̀ lásìkò tiẹ̀ yóò mọ rọrùn ni. Ẹyẹ ọmọ kẹ́bí ẹyẹ bẹ́ẹ̀ lọ́mọ èèyàn ọmọ fọ̀n bí ọmọ ènìyàn. Yèyé òkè ọ̀fẹ́ Rukuland. Ẹwà ara rẹ̀ ò ní dòbú láṣẹ Èdùmàrè. Ayé ò sì ní takun sáàlá tiẹ̀. Mọ̀mísí Àìná, iṣẹ́ tó fojú àárọ̀ rẹ̀ ṣe lórí ọmọ Elédùmarè ò ní jẹ́ ọ̀dàlẹ́dọ̀fọ́ láṣẹ Èdùmàrè. Owó màmá Ọláìdé o. Ìdààmú ò ní débà lórí ọmọ bẹ́ẹ̀ ni ò ní débà lórí ọkọ ò ní ròǹgbẹ́ sọnù bí ò ṣe bí ọmọ. Mọ̀mísí Aisha, oúnjẹ ọmọ tó ń jẹ kò ní korò lẹ́nu rẹ ló gu Ọlọ́run. Àjẹdálẹ́ ni fún ọ ò ní jẹ́ nílé ìwòsàn bẹ́ẹ̀ ló ní jẹ́ nínú sàárè. Owó màmá Kúbúrà, ayé ò ní bá bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà tiẹ̀ nítorí ọmọ. Wọn ní ṣe pẹ̀lẹ́ ló gu Ọlọ́run. Mọ̀mísí Ọpẹ́ o, ò ní gbọ́ lẹ́tà àbànújẹ́ nítorí ọmọ. Mọ́mí ìyá mi wọn ní rùkú ọmọ wálé wá bọ́ láṣẹ Èdùmàrè. Mọ̀mísí Babátúndé o, ayé ò ní ṣe ẹ̀rẹ́ nítorí ọmọ. Aya Aláàjì Múrítàlá, àárín ìwọ àtàlájì ò ní dàrú. Yóò máa dùn sí ni kò ní kan. Iṣẹ́ tẹ́ ìjọ ṣe láàárọ̀ ọjọ́ ayé yín lórí ọmọ Elédùmarè ò ní jí ó dá lẹ́dọ̀fọ́. Àlàkẹ́ o, àárọ̀ rẹ ti dá, ọ̀sán rẹ ti dá, alẹ́ rẹ ò ní bàjẹ́. Bẹ́ẹ̀ làtúbọ̀tán rẹ ò ní dàrú láṣẹ Èdùmàrè. Alájà mi, olówó láyé mọ̀ ọ́ sí òní mọ̀ṣù. Ó ṣe tọdún yìí nínú owó, òní ṣe tẹ̀mí nínú oṣù láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tí èèyàn fi gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn, Elédùmarè ó túbọ̀ taari rẹ̀ sí ọ. Mọ̀ rárá mọ̀ mi ó jàre yèyí oge fúnra ẹ̀ Àlàkẹ́ tèmi. Bí wọn lọ mọ wọn ní Kòròdú Àgá. Ìwọ ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. Àlàkẹ́ o, wọ́n nílé bàbá tó bí lọ́mọlẹ̀ tí ń ṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni tí ò róbìnrin rí. Bẹ́ẹ̀ bí ogún bí ọgbọ̀n aya yín bẹ́ ń lé. Alájà mi, wọ́n ní bẹ́ẹ̀ bá wá kẹ́ nígbó nílé bàbá tó bí lọ́mọṣẹ́lẹ̀ rú bàrọ̀ ọ̀nà. Ẹ̀yin lọmọ òsínwó rẹwà lókè ọ̀tà ọ̀nà.
kọ̀jálẹ̀ tí wọ́n ní rárá o tí wọ́n sì já gbogbo aládùúgbò lógun. Àlàkẹ́ o mo wá ń bi ọba bọ́ lọ́wọ́ orí rẹ̀ pé nítorí kí ni wọ́n fi ń já gbogbo aládùúgbò lógun. Wọ́n ní nítorí pé àwọn lagbọ́ sásá ogun mọ̀sá àwọn lagbọ́ yẹyẹ ogun mọ́yà. Yẹyẹ oge o ó ti ṣe tọdún iná bí tẹlẹ́kàn ló kú ojàre ó ṣàmì lókè pẹ̀ ó ní ṣọdún bọ́dún lọ láṣẹ Òdùmarè ọdọọdún láàmú rí ẹ celebrate. Adùn èdè làwọn tẹ̀mí ń pè mí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Amap Entertainment Concept. Ọmọ àlùbáríkà tó bí lọ́rùn sí ọ Aisha olúwa ṣeun tèmi fáǹsì tèmi ní Dublin Island. Òun ló kàn sílé iṣẹ́ wa.